tiẹ̀ sórí ewé, ìbá ṣẹ̀dá tó dá tiẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀, ìbá kí tètè dá tó dá tiẹ̀ sórí òfurufú jágàdo, ìbàlá òràbí tó ṣe tiẹ̀ létòlétò. Tọ́ńbó ló ní mú àgbọn ìsàlẹ̀ lóní ọ̀hún ambassador Òjó Sam Adebayo Ayanfe akíọ́mọ lóní èdè tó mọ́yá lórí tó fa kíkì, ó yá igi láńgbò èdè máa bọ́lulẹ̀ bí òwàrà òjò. Irú òkè wo lèyí bíi ti láńgbòdo tó ní irú omi sàn kọjá lábẹ́ rẹ̀. Mo bójú òkè múráyẹ tó ń kọrin wọ́n o. Bóyá wọ́n ti gbọ́ nípa lọ́jọ́ ìbí òní ni mo tún rí gẹ̀rẹ̀ síwájú. Ó nílù ṣe lùlù náà lóní jọ́njọ́ láyọ̀ yọ̀. Ó yá ọ ẹjẹ́ àgbọ̀nṣẹ̀kẹ̀rẹ̀ fún lọ́jọ́ ìbí òní. Ìyáàfin Akọ́mọláfẹ́ Fèyíṣayọ̀ Janet ní deputy nugget chairman Ìdó Èkìtì State ló ń ṣọjọ́ ìbí lónìí. Adúpẹ́ fọ́ba tó dá ọ sí tilétilé tẹbí tará tọmọtọkọ bá ọkùnrin ọ̀pọ̀ ìmùyìmù bí atẹ́gùn tí ń kún yùngbàyùngbà. Happy golden jubilee ó jàre ìyáàfin Fèyíṣayọ̀. Bọ́dún bá ní láyé ṣe la máa ń dúpẹ́ ọdún. Ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún. Eré mọ́ tiẹ̀ nígbó, ìran ẹ̀fọ́ mọ́ tiẹ̀ lọ́gàn. Oyún mọ́ tiẹ̀ láfárá, ẹ̀rún mọ́ tiẹ̀ lágìyàn. On the 19th of March ní ti ìyá olóríire ìyáàfin Akọ́mọláfẹ́ Fèyíṣayọ̀. Aya Chief Ọ̀dọ́gun Akọ́mọláfẹ́ Olúwaṣẹ́gun Victor. Ìyá Àrínọlá, ìyá Tèmítọ́pẹ́, ìyá Kọ́lápọ̀, ìyá Ayétúndé, ìyá Ọpẹ́yẹmí, òkú ayẹyẹ orí kádùn ọdún ní èèyàn àtàtà tí ń tọ́lé lámọ̀ràn. Mélòó la ó kà nínú eyín àdìpèlé, ṣé tinú ọrún ni àbí tòde ẹjọ́ àbí tèjìlélérúwé èrìgì tó forí múlẹ̀ láìyọ la fẹ́ sọ ni. Nínú ìwà ìyáàfin Akọ́mọláfẹ́ Fèyíṣayọ̀, èèyàn tó nífẹ̀ẹ́ àlàáfíà ni a tún máa gbani lámọ̀ràn pẹ̀lú àdúrà. Ilé mo bá yọ̀ olúwa má yọ̀ wá ní United Kingdom ní kí ológúnlógún, ó ní kí ọlọ́gbọ̀nlọ́gbọ̀n, kí n kí ọgbẹ̀jẹgbẹ̀jọgbẹ̀ndínlógún, ó ní kí ọlọ́kàndọ́kàn. Ìyáàfin Akọ́mọláfẹ́ Fèyíṣayọ̀ Ìdó Èkìtì nílé bàbá tó bí ọlọ́mọ ọmọọmọ bẹ̀. Ìwọ lọ́mọ Ìdó ọ̀gàngàn mọ́dù, ọmọ amágbàdo èkúrú rẹ̀ ṣí. Ọkọ̀ onímọ̀ lọ́níṣẹ́ ńlá, olójúde ṣòwò àgbàdo là, ọmọ alágbàdo ọ̀ràrá, ọmọ alágbàdo òrúrú, ẹdun á jẹ, arèrè á jẹ, èyí tó bá ti kù lọ́mọ lórí á jẹ. Ọmọ amówó àgbàdo dáhùn rẹ̀ ṣe Fèyíṣayọ̀. Ìwọ lọ́mọ lókè ọjà aṣọta pọkun, òkè ọjà nílé iṣu, máàmì wúrà yà níbẹ̀ torí kí iṣu má bàa ta tára. Ọmọ ẹlẹ́pa níròkò, ọmọ ẹlẹ́pa láwùrín, ọmọ ẹlẹ́pa láwùrín sògbè súnmọ́ agẹ́sù yanyanyan bẹ́kọ́. Ọmọ àfijọ́ gbogbo dára bí egbin, ọmọ alágbàlá àgbéwúre ìlẹ́, ọmọ Ìdó ọ̀gàngàn mọ́dù. Àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún, àsọsùmọ́sù ní sáwọ́ àsọsùmọ́sù, kò pẹ́ kò tọ́ kò mórí pawó kò tún wọ́n fèrègì tóbi. Ilé mo bá yọ̀ olúwa má yọ̀ wá ní United Kingdom ní omi fún wọn pé ẹ̀ta ló kọ́ ń tà kí gbogbo ẹranko yòókù ó tó tà wàá tayọ láṣẹ ìdùà. Olúwa má yọ̀ wá tó ní omi fún wọn pé ewé apẹ́ ló ní opẹ́, ewé ìyeyè ló ní oyè ní tìrẹ ẹ̀kọ́ pẹ́ kárin kéṣe nínú ọlá nínú ọlà tàkú tí ń ṣe baálẹ̀ lọ́rọ̀. Ilé mo bá yọ̀ olúwa má yọ̀ wá ní United Kingdom ló ní kí ọ ìyá onínúure tí ò kí ń fọ̀rọ̀ ń ṣeré rárá tí ò kí ń fọ̀rọ̀ ń ṣàwàdà á tún máa pè lóòrèkóòrè. Mo dábàá bàbá àlàbá lábàrá, mi ò fún bàbá àlàbá lákàbà jẹ ní bàbá àlàbá bá ń bínú. Bàbá àlàbá bá ránṣẹ́ pé àlàbá lábàrá, kálàbá lábàrá wá gbá mi lábàrá. Kálàbá lábàrá ńlá tó dé, mo ní ṣe rọ̀bàràbà lọ́dọ̀ bàbá àgbà. Ti máa ń rọ àlá fáwọn èèyàn ńláńlá, bàbá àgbà ló wá sọ̀rọ̀ àgbàlagbà pé àtàlàbá àti bàbá àlàbá àrá ni kó sọ́pá wọn láàrin ìta gbangba. Gbogbo ẹni tó ń pèrò kí ìwọ ìyáàfin Akọ́mọláfẹ́ Fèyíṣayọ̀ Janet wáyé asán. Nígbà olùkọ́lù ọmọ àgbà ọmọlẹ̀ bí ẹ̀gàn. Ambassador Òjó Sam Adebayo Ayanfe akin ọmọ lórúkọ tèmi, ọmọ elédè apèdè àfúnyún bàbá àwọn èdè tó pegedé ní gbàgede èdè. Nítorí ajẹ́dẹ́ ni mi ti fẹlẹ́gẹ́dẹ́ ṣoge pèdèpèdè kápọ́dé mọ́ bá dẹ̀dẹ̀rú mo fèdè gbadé lórí elédè tó pẹ̀lẹ́ rédèrèdè ní gbàgede afẹ́rẹ́ sọ̀rọ̀.